Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín, ẹ̀yin ìyá mi, bàbá mi, ibikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o. Bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ikú kò ní wá gbéṣẹ́ o. Ó ti ṣẹlẹ̀, ṣé ẹ mọ̀ wípé nílé ayé yìí o ò gbọ́dọ̀ jóyè asọ̀rọ̀ mágbèsì, nítorí tó o bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó má mọ ohun tó ń bẹ nínú ènìyàn. Àti wípé Bible gan sọ wípé má ṣe dá aṣiwèrè lóhùn, ṣùgbọ́n tó bá kàdé ibì kan ó ní dá a lóhùn, kó má rò bóun lòún gbọ́n, tó túmọ̀ sí wípé Kẹ́mi Badenoch ni ó ti padà fún Shettima lóhùn, ó ti fún lésì ọ̀rọ̀ ẹ̀ wòtòwòtò. Ṣé ẹ mọ̀ pé Shettima ló kọ́kọ́ kọjá ààyè ẹ̀, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Kẹ́mi Badenoch ó ti fún ní èsì, ó sì ti dá a lóhùn. Kódà ó jẹ́ kó yé o, ó ní olórí ìyẹn ti United Kingdom Conservative Party tí gbogbo èèyàn mọ̀ sí Kẹ́mi Badenoch ó ti dúró. Kódà ó ti sọ fún Shettima pé ṣé ó rí gbogbo nǹkan tí mo sọ nípa Nàìjíríà, òótọ́ ni o. Ó ti sọ̀rọ̀, ó dẹ̀ sọ burúkú ọ̀rọ̀ sí Shettima. Kẹ́mi Badenoch yìí tó jẹ́ wípé ọmọ United Kingdom ní ibẹ̀ ni wọ́n bí sí, ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti tọ́. Ó ti jáde, ó ní ṣe rí ìdàgbà mi ní Nàìjíríà, ìbẹ̀rù àti òjìji ni, pé ìyà ló ń bẹ nínú ẹ̀, kò síbi kan tó dùn nínú ibẹ̀, tó túmọ̀ sí wípé ó ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti wà corrupted. N tó sọ nìyẹn o, ẹ máa gbọ́. Ó tún padà sọ Kẹ́mi Badenoch, ṣé mọ̀ pé ó ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ kó yé àwọn èèyàn nípa orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lóòótọ́ I grew up in Nigeria, mo dàgbà sí orílẹ̀-èdè Nàìjíríà, mo dẹ̀ rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ, gbogbo bí àwọn olóṣèlú bí wọ́n ṣe ń ṣe fúnra wọn, tó jẹ́ pé wọ́n fi owó ìlú wọ́n fi ń ṣe private bank wọn, tó jẹ́ pé owó ìlú ló fi ń tún àkáǹtì tí wọ́n ṣe, tákáǹtì tí wọ́n fi ń ṣe kíni tó fi ń sanra. Ṣé mọ̀ pé Kẹ́mi Badenoch ó ti gẹ̀ẹ́tì wọn, ó mọ̀ wọ́n. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti sọ tẹ́lẹ̀ pé àṣírí àwọn olóṣèlú yìí ó ń bẹ lọ́wọ́ Kẹ́mi Badenoch. Ara àṣírí wọn tó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ara ẹ̀ lélẹ̀. Ó jẹ́ kó yé wọn, ó jẹ́ kó yé àwọn èèyàn pé mo ti dàgbà sí Nàìjíríà, mo mọ bó ṣe rí. Gbogbo àwọn olóṣèlú wọn máa ń kówó jẹ ni, wọ́n máa ń kówó jẹ ni tó máa sanwó ìlú mú kan. Wọ́n á dẹ̀ wá, ó ní when they pollute the whole political atmosphere with their failure to serve others, wọ́n wá fi ìwà burúkú wọ́n fi bà gbogbo àwọn olóṣèlú tó kù jẹ́, tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ò tiẹ̀ gba olóṣèlú kankan gbọ́. Ìyá wa ò ń sòótọ́ ọ̀rọ̀, o kò rọ̀ lélẹ́yìí tẹ́ ẹ sọ yìí. Òótọ́ ni àṣírí wọn ń bẹ lọ́wọ́ yín. Ẹ jẹ́wọ́ fún wa pé ọmọ Yorùbá ni yín, ẹ gbàgbé àṣà yín, ẹ gbàgbé ibi tó ti raise yín. Ṣé ẹ ti rí? Ẹ rí bá ti bá débẹ̀ níbi tó ti jẹ́ wípé àwọn ọmọ wa gan ti ń sá kúrò, wọ́n ti ń sá kúrò lórílẹ̀-èdè. Kí nìdí? Nígbà tó jẹ́ wípé orílẹ̀-èdè ò sunwọ̀n. Ó ní Kẹ́mi Badenoch jẹ́ kó yé ọmọ èèyàn, ó ní mo ti experience ìyà Nàìjíríà rí, mo mọ bó ṣe rí, kò ṣe mí lẹ máa sọ fún. Mo ti experience ẹ̀ rí dáadáa. Mo ti rí ibi tó jẹ́ wípé orílẹ̀-èdè tó kún fún ìṣẹ́ àti ìyà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Orílẹ̀-èdè tó kún fún pé gbogbo ìran àti àlá wọ́n dẹ̀ pa oorun. Ìran àti àlá àwọn ọ̀dọ́ oorun. Ó ní torí kí ìran tòun náà àlá tòun má bá a run lòun ṣe dìde pé òun gbọ́dọ̀ lọ sí ìlú òyìnbó láti lọ lànà fún ara òun. Ó dẹ̀ ò lọ síbẹ̀, ibẹ̀ ló ti lànà. Ẹ̀yin náà rí, kò gbàgbé orísun ẹ̀, ṣùgbọ́n ó lọ láti lànà nílùú tó jẹ́ pé
tó bá ṣiṣẹ́ ó ló máa jẹ òṣìṣẹ́ ò jẹun ó dẹ̀ ń survive ìlú tí ẹgbẹ́ wọn ò fi gbá kan bọ̀ kan nú tí ò ń ṣe corrupt Nàìjíríà yìí ó lọ ó dẹ̀ rí pé òun ṣàṣeyọrí ó wá sọ̀rọ̀ ó ní ṣe rí ṣe mọ̀ pé Shettima ó fún lésì tó ń sọ pé tó ń takò Kẹ́mi Badenoch wípé wáyé tó fi lè tó máa parọ́ mọ́ Nàìjíríà ẹjọ́ ṣé irọ́ ló pa ni ṣé irọ́ ló pa ni wọ́n wá ní òun compare pẹ̀lú former prime minister ìyẹn Rishi Sunak Shettima compare pẹ̀lú former prime minister àwọn ìyẹn Rishi Sunak pé a bright young man ìlú India yẹn tó yẹ pé kò sọ̀rọ̀ àbùkù bá ìlú tiẹ̀ rí tó wá sọ fún Kẹ́mi Badenoch pé kó change orúkọ ẹ̀ ẹgbẹ́ ó ní an urge Badenoch to change her first name if she no longer wish to identify with our homeland ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ kó pààrọ̀ orúkọ ẹgbẹ́ ọpọ́n ó pààrọ̀ orúkọ àkọ́kọ́ ìyẹn tí a mọ̀ sí Kẹ́mi pàlàpàlà ìlú àpàlà kálùlù tí ó jọta pàlà ká fi jọta pàlà ṣẹ́rí nígbà tí Shettima máa sọ̀rọ̀ ìtọ́ Kẹ́mi Badenoch sọ síta ó ní I stand by her statement and not interested in doing riffraff for Nigeria tó túmọ̀ sí pé òun dúró lórí ọ̀rọ̀ òun ò ní kọ́kọ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ni olóhùn ò ní kọ́kọ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà ó sòótọ́ ní náà he is a leader of opposition and he is very proud of her leadership bẹ́ẹ̀ ni ó jẹ́ ẹni tó jẹ́ pé ó proud pé mo jẹ́ iṣẹ́ bóun náà olórí lòun náà ó to orílẹ̀-èdè tẹ̀tẹ̀ ó to gbogbo àwọn èèyàn tiẹ̀ dáadáa ni she is saying the truth yes o ẹ wo ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ Yorùbá Nation la fẹ́ ẹ rí pé Shettima ti collect wotowoto bẹ́ẹ̀ lọ́tí ní no matter how you worship the white man you are still regarded as black and second class ìkànnì sọ bẹ́ẹ̀ o oníkòsí bó ṣe lè jù sọ pé ó sọ orílẹ̀-èdè òyìnbó di ìlú ẹ̀tọ́ ó sì máa padà wà ní second class ibẹ̀ ní kọ́tínìà Kẹ́mi Badenoch kì í sòótọ́ ni ó nípa orílẹ̀-èdè Nàìjíríà nǹkan tó jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ ni pé a nílò olórí tó máa ṣe ètò ìṣèjọba yìí tí ò ní complain bẹ́ẹ̀ ni nítorí pé ṣẹ́rí lẹ́yìn àìmọye ọdún títí dìsín a ò ní olórí gidi bẹ́ẹ̀ ni a ò ní olórí gidi ṣẹ́rí Kẹ́mi Badenoch ó sọ òótọ́ ọ̀rọ̀ nítorí wípé kò parọ́ kò fi gbá kan bù kan nú ó jẹ́ kẹ́ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà is really suffering my people ṣe irọ́ ló pa ni ẹ wo ẹ̀yin àmì bàbá mi ẹ bá mi like ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yàwó èèyàn lọ́tún lósì pé Yorùbá Nation òun ní ọ̀nà àbáyọ la fi sọ fún yín pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣọ́ àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀nà gbogbo ẹni tó bá láwọn ní dé òun máa láwọn ní délé bá la fi ń jẹ́ kó yé yín wípé ó dàbọ̀.